bí ọdún 5 sẹ́yìn ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ wa máa wò wípé ńgbà tá a bá fi rí ọdún 5 sí ìsìn ń ti wà lẹ́ni tí inú mi ó dùn jù báyìí lọ, ọkàn mi ó balẹ̀ jù báyìí lọ, ayọ̀ mi ó kún jù báyìí lọ. Ǹjẹ́ o mọ̀ wípé èyí ni ọdún 5 tó lálàá rẹ̀ lọ́dún 5 sẹ́yìn tẹ́lẹ̀ èní ló pé? Ǹjẹ́ inú rẹ dùn? Ǹjẹ́ o láyọ̀? Ǹjẹ́ ọkàn rẹ balẹ̀? Bó tilẹ̀ jẹ́ wípé àwọn àkọlé kan rẹ ní ọdún 5 sẹ́yìn ó ń bẹnu àwọn tọ́wọ́ rẹ ti tó, ṣùgbọ́n kàkà kínú rẹ dùn kọ́kàn rẹ balẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí lépa nǹkan míì lọ́dún 5 síwájú sísìn, kò wá jẹ́ kọ́kàn rẹ balẹ̀. Ìwọ náà kíyèsí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó rò pé ó ṣe lọ́jọ́ iwájú pé kò tiẹ̀ tí ì sáàyè ẹ̀ ní ìsìn. Bóyá òun retí pé ó dìgbà tọ́kàn rẹ bá tó balẹ̀ tán, àbí ńgbà tó bá tó lówó tán, ńgbà tó wò rẹ ó bá fi dé. Àyè lè má sí, báyìí bá sì wà àlàáfíà rẹ lè má gbé ohun tó fẹ́ ṣe mọ́ lásìkò. Ọ̀rẹ́ mi, ṣe ohun tó ní í ṣe.